ariwo ọpẹ́ o ni gbogbo abiyamọ ń ké nílùú ìbàdàn. ijó pẹ̀lú ayọ̀ náà tẹ̀lé. gbogbo wa la mọ̀ pé àgọ́ ọlọ́pàá ni aláàjì Oriyomi Hamzat pẹ̀lú Queen Naomi pẹ̀lú alága Muslim school tó wà nílùú ìbàdàn wà. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́sí náà ni o. èní tó jẹ́ ọjọ́ ajé 13th January ni agbẹjọ́rò grant wọn bẹ́ẹ̀lì, wọ́n dẹ̀ tún tú wọn sílẹ̀ kó lè máa wá sílé ẹjọ́ láti lé. ọpẹ́ o là ń ké fún wọn náà, ṣùgbọ́n o àwọn ìkìlọ̀ tẹ̀lé bẹ́ẹ̀lì náà wá. lákọ̀ọ́kọ́ wọ́n ní alhaji Hamzat ò gbọ́dọ̀ granti any press interview lórí ọ̀rọ̀ yìí. wọ́n dẹ̀ tún sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí lórí rédíò. lẹ́ẹ̀kejì wọ́n ní wọ́n máa provide onídùúró méjì, ìyẹn tó jẹ́ guarantee, tó ń gbé nílùú ìbàdàn. wọ́n dẹ̀ máa mú ìwé tó fi ń travel wá. wọ́n dẹ̀ tún máa pojúbọ̀wé pé wọ́n máa provide alhaji Hamzat ní kíjọ́kíjọ́ tí agbẹjọ́rò bá nídìí wọn. wọ́n dẹ̀ tún sọ fún wọn pé alhaji Hamzat bá sá lọ wọ́n máa san mílíọ̀nù 10, ìyẹn túmọ̀ sí 10 million naira. ìyẹn ló yà mí lẹ́nu jù. níbo ni alhaji Oriyomi Hamzat fẹ́ sá lọ sí? tẹ́ bá tún wo àwọn ìkìlọ̀ yẹn, ẹ máa rí i pé alhaji Oriyomi Hamzat ló ń bá sọ̀rọ̀ jù. ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ò kì í ṣojú lásán. ẹ má jẹ́ ká gbàgbé pé Ọ̀yọ́ state government ti fi chájìsì 18 mọ́ 4 tó wà nílẹ̀ tẹ́lẹ̀. 18 new charges nìyẹn. Justice KP Ọláwálé ni justice ti èní. àwọn náà ló dẹ̀ adjourn kéèsì yìí sí 27th January 2025. ẹ ṣé pé dúró tì wá. a tún máa fún yín ní update bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ. ó dàárọ̀.